ẹ kú ilé o gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ níkàlẹ̀. Samuel Olúbáyọ̀ Ọlámídé lórúkọ mi. Láàárọ̀ kùtùkùtù yìí Ọlọ́run ọba mi tún fẹ́ rán mi sí yín o. Ọmọ ayélogún mo ti dé, ọmọ òkè ìdèrè lọ́gbọ̀n mo ti bọ̀, ọmọ àyíkúbà yí ọ̀gbọ́n èmi rèé o, ọmọ ayé gbèrègèdè káti òde, àpọ́nbẹ́pọ̀ rẹ́pírẹ́sẹ̀ntà. Níbo lọ́lọ́run ọba mi fẹ́ gbé mi lọ láàárọ̀ yìí? Ǹjẹ́ onílé eléyìí mo dé o, àlejò eléyìí mo dé o. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lójú òpó Facebook Awótọ̀nà Láyẹmí Ọ̀lásìkò. Ilé Sanmi Ògúnmilúyì Sanmi. Mo ti dé láàárọ̀ yìí, mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé wàràwàrà bí èjì ìyálẹ̀ta, mo dé kólókó ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa gbégbá oko, mo dé kólódò kan máa gbégbá odò. Dókítà Ọlámídé Àtúndá, n ò ní fi tèmi di ẹnìkan lọ́wọ́ ńgbà tó jẹ́ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí lọ́lọ́run ṣèrìn, ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí lọ́lọ́run ṣèpín, ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí lọ́lọ́run ṣe gbogbo nǹkan o. Kábíyèsí Olódùmarè, ọba tó dá dúdú, Ọlọ́run tó dá pupa, ọba mi tó dá àyìnrín. Kábíyèsí bàbá mi, ó ṣé mo dúpẹ́ o, torí pé wọ́n ni Ọlọ́run, lẹ́yìn rẹ kò sí ẹlòmíì. Ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lónìí, àtẹ̀yin tẹ́ ń bẹ lójú òpó Facebook, ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ mi, ẹ̀yin tẹ́ máa gbọ́ mi létà, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lé pátápátá, ẹ jí ọmọ yín, ẹ jí àwọn ọ̀dọ́kùnrin pàápàá àti àwọn ọ̀dọ́langba obìnrin yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà lójú ìrònà, ẹ máa fi etí kan gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí, kẹ́ ẹ sì máa ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ máa gbọ́ bọ́lọ́wọ́n ọba mi ṣe fẹ́ rán mi sí yín láàárọ̀ yìí, nítorí wípé Ọlọ́wọ́n ọba mi ló rán mi sí yín, kì í ṣèèyàn rárá o. Láàárọ̀ kùtùkùtù yìí ó ti rán mi sí yín o, ó sì sọ pé ẹ dá sí i. Àfọláyàn Olúṣèyí, ẹ̀yin náà ẹ máa bá wa pín lójú òpó Facebook. Dàdá Ayọ̀, ẹ máa bá wa pín o. Àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ wọ́n ti ń pín tẹ́lẹ̀ kẹ́ ẹ̀ tó dé. A sì láwọn tí ó pín jù fún tòní. Olódùmarè tún ti rán mi sí yín o. Àmọ́ kó tó di wípé a máa ṣe bẹ́ẹ̀ a máa nà ń bẹ́ẹ̀. Kó tó di wípé a máa ṣe bẹ́ẹ̀ a máa nà ń bẹ́ẹ̀ fún tàárọ̀ yìí. Ẹ jẹ́ á gbàdúrà. Olódùmarè, mo bẹ̀ ọ́ o. Gbogbo ibi tí a ti rò mí pin, Olúwa gba ìjọba ibẹ̀ fún mi. Jẹ́ kí àánú, ìlọsíwájú, ìgbéga pẹ̀lú oríire eléyìí tí mo bá ṣe jẹ́ kó pè wọ́n rán níṣẹ́ ń bẹ̀ o. Ní gbogbo ibi tá a ti dádì mi, Ọlọ́run ọba mi jọ mí lójú. Ní gbogbo ibi tá a ti rò wípé mi ì ní lè làlùyọ láyé, ní gbogbo ibi tá a ti rò wípé mi ì ní lè ṣe nǹkan kan rere láyé, ní gbogbo ibi tá a ti rò wípé mi náà ò ní jẹ́ èèyàn, Ọlọ́run wọlá wákàtí tí mò ń sọ̀rọ̀ yìí, fi ìjẹ́ èèyàn sínú ayé mi, fi ìgbéga sínú ayé mi. Ẹ jẹ́ a jọ gbà ládùúrà o. Ẹ jẹ́ a tún jọ sọ eléyìí. Olódùmarè, nínú gbogbo làálàá mi láyé, Olódùmarè, nínú gbogbo kòókòó jàǹjàǹ mi láyé, má jẹ́ kí n fi ìtìjú padà sábúlé wa. Nínú gbogbo ìrìn àjò mi lájò, Ọlọ́run má jẹ́ n fi ìtìjú padà sí ilé wa. Ọlọ́run má jẹ́ n padà lọ sílé wa lọ́wọ́ òfo. Ìwọ nìkan ni Ọlọ́run o, ìwọ nìkan ni Olódùmarè, kò sẹ́ni tó dàbí rẹ̀. Ọlọ́run má kọ̀dí àìmọ́ ṣe dà mí láyé. Gbogbo ibi tí mo bá dé, Olódùmarè má kọ̀dí àìmọ́ ṣe dà mí. Ǹjẹ́ ní ìrìn àjò tí mo wà yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní ìrìn àjò, gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ tẹ́ lẹ́bí tẹ́ lára ní ìrìn àjò, ẹ jẹ́ a jọ sọ ọ́. Ǹjẹ́ Olúwa mi, ní ìrìn àjò tí mo wà yìí, jẹ́ n ríre mú délé. Ìrìn àjò ni mo wà yìí, jẹ́ n ráyọ̀ mú délé. Ìrìn àjò ni mo wà yìí, jẹ́ n rógo mú délé. Ìrìn àjò ni mo wà yìí Ọlọ́run, jẹ́ n rí iyè mú délé o. Torí ìwọ ni Ọlọ́run, ẹyọ kan tó kù tá a gbà yìí o. Ìwọ Ọlọ́run Olódùmarè, ìwọ tí kìí dojú ti ẹ̀dá rẹ, má dojú ti ìpín mi láyé. Gbogbo ẹni tó ń fẹ́ mi fúnre, gbogbo àwọn tó ń gbàdúrà fún mi, Ọlọ́run má dojú tì wọ́n láyé o. Gbogbo ẹni tó ń fẹ́ kí n máa lọ síwájú, Ọlọ́run má dojú tì wọ́n láyé o. Gbogbo àwọn tí ń wá ìjákulẹ̀ mi, Ọlọ́run dákun bí wọ́n ṣe ń fẹ́ bẹ́ẹ̀ ni kó rí fún wọn. Ẹ jẹ́ a fẹyọkàn yìí kún.
ǹjẹ́ ìwọ Ọlọ́run Olódùmarè òkìtì ọ̀gán tó bá jì Yorùbá sọ wípé orí ara rẹ̀ ní jì í lé gbogbo ìbànújẹ́ àti ẹkún òṣè òun wàhálà tá a pété pèrò sílẹ̀ fún mi ẹni tó pète rẹ̀ àwọn tó pèrò rẹ̀ àwọn náà ni kó dé bá o níwọ̀n ìgbà àgbà tí ìní rotọmọ ẹ̀dá mi níbi níwọ̀n ìgbà ìgbà tí mi ò ní sọ pé kó má dáa fún yàn ẹni ó bá wá ní kó má dáa fún mi Ọlọ́run dákun rotí làálàá òun kò kú jànjàn mi bó ṣe ń ro òun gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni kò padà sórí ẹ̀ láàárọ̀ yìí ohun tọ́lọ́run ọba mi fi sí mi lọ́kàn pé kí n bá yín sọ̀rọ̀ látòrí ìtẹ́mímọ́ wa ni o má sọ̀rọ̀ ìtínú má sọ̀rọ̀ ìtínú gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lójú òpó Abọ́rìṣàdé Olúdayọ̀ má sọ̀rọ̀ ìtínú o Àjàlá Bùsúyì má sọ̀rọ̀ ìtínú má sọ̀rọ̀ ìtínú lọ́jọ́ ìdánwò má gbàdúrà nígbà gbogbo bá tí o rò wípé kò gbọ́ tirẹ̀ o Olúwa gbọ́ jẹ́ ènìyàn lọ Olúwa gbọ́ jẹ́ ènìyàn lọ Olúwa gbọ́ jẹ́ ènìyàn lọ o bá tí o rò wípé kò gbẹ́bẹ̀ Olúwa gbọ́ jẹ́ ènìyàn lọ má sọ̀rọ̀ ìtínú o ìwọ tó ti ṣiṣẹ́ ìwọ tó ti gbìyànjú ṣùgbọ́n tó dàbẹ́ ní pórí ikọ̀ náà ní ń bọ́ sí wọ́n rán mi sí ọ láàárọ̀ yìí wọ́n ní o má sọ̀rọ̀ ìtínú mo fẹ́ fi tèmi mo fẹ́ kó o fi ṣàríkọ́gbọ́n o nígbà tá a wà ní kékeré mo rántí wípé ìyá tó bí mi lọ́mọ ayayayaya oṣù 3 ni màá mi lò láyé tí wọ́n fi padà dókítà Ọlámidé n ò rọ́mú ìyá mu n ò sì rí ti bàbá gan o kódà a ní n ò rí tọ́jú ìyá n ò rí ti bàbá o Ọlọ́run ọba mi Èdùmàrè ló pé ó rí bẹ́ẹ̀ kí kúkú ṣe pé bàá mi ò sí láyé bàá mi ń gbìyànjú ṣùgbọ́n nígbà náà lọ́hùn-ún tí mo wà ní kékeré tí mo wà lọ́mọ kókó ta ni ó rí irú mi níbi táwọn ẹbí ti wá sóko tí wọ́n wá sábúlé Olódùmarè bá mi fi ayé kẹ́ màá mi jẹ́ ń lè kẹ́ màá mi Mojísọ́lá Àníkẹ́ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ń wá sí oko wa lóko òbélé ńgbà náà tí ẹ ń sọ pé kí wọ́n lọ gbé mi jùlọ wọ́n lọ́mọ yóò lè yè mọ́ wọ́n lọ́mọ tẹ́ ń gbé lọ́wọ́ yìí Ìyá Báyọ̀ Ìyá Báyọ̀ ni ẹ máa ń pè màá mi gbà náà ìyọ̀n girama tó tọ́ mi dàgbà Ìyá Mojísọ́lá Àníkẹ́ Ìyá Olúṣọlá Àkànjí wọ́n ní kán lọ gbé mi jùlọ ńgbà náà lọ́hùn torí pé mi ò lè yè mọ́ má sọ̀rọ̀ ìtínú o má mi ò sọ̀rọ̀ ìtínú ńjọ́ kìíní àná èmi ọ̀hún tí wọ́n ní kí wọ́n lọ gbé sọnù àwa aládùúgbò àgbáyé yìí kọ́lọ́ má pa náà ra ìwọ̀ mi Olódùmarè mo ti ń dògo dúníyàn ayé ti ń gbọ́ mi lónìí àwọn èèyàn ti ń rí mi àìní rí mi mọ́ Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi mo ti ń dògo àgbáyé Ọlọ́run má jẹ́ sọnù lójijì Olódùmarè ìràwọ̀ mi ti ń tàn yìí má jẹ́ ó wọ̀ lókùnkùn ìràwọ̀ mi ti ń tàn yìí má jẹ́ ó wọ̀ lójijì ìràwọ̀ mi ti ń tàn yìí má jẹ́ ó kú lójijì má jẹ́ ayé ó bomi paná ògo mi Ọlọ́run má sọ̀rọ̀ ìtínú o nígbà tó bá le kókókó wọ́n ní kí n jẹ́ kó yé ọ pé kó o má sọ̀rọ̀ ìtínú owó ló ní ẹlòmíì níyà lọ́sibítù báyìí ẹlòmíì ní bàbá lọ́sibítù ṣùgbọ́n dàbí ẹni pé Ọlọ́run ti gbàgbé rẹ Ọlọ́run ò gbàgbé rẹ o gbogbo ìwọ tó wà níbi iṣẹ́ ṣùgbọ́n tó dàbí ẹni pé wọn ò fẹ́ràn rẹ tó dàbí ẹni wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ló ń jìyà rẹ̀ má sọ̀rọ̀ ìtínú nítorí wípé ọba tó dá dúdú ló dá pupa o ọba tó dá yìnrín ń bẹ lórí ìtẹ́ má sọ ìrètí nù ǹjẹ́ ìwọ bàbá ìwọ màmá ó ti gbàdúrà lórí ọmọ títí ṣùgbọ́n ọmọ yìí ò yí padà má sọ ìrètí nù o nítorí wípé Olódùmarè ni kò sígbà tá a pè tí ò gbọ́ mo rántí ìtàn ẹnìkan ní kí n máa sọ̀tàn mi lọ ẹ má jẹ́ ń tẹnubọ̀ lónìí àkókò ń bọ̀ tí gbogbo wa ó bá wa ṣe bẹ́ẹ̀ tá ẹ bá mi dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ mi lónìí gbogbo ẹ̀yin tẹ́ sì ń gbọ́ mi lójú òpó Facebook wa ẹ máa fi èròǹgbà yín ṣọwọ́ má sọ ìrètí nù lọ́jọ́ ìdánwò máa gbàdúrà nígbà gbogbo nígbà tó o rò pé kò gbẹ́bẹ̀ Olúwa gbọ́n díẹ̀ nìyẹn lọ o ǹjẹ́ lórúkọ Láyọ̀ Ìyá Wàhálùjà lórúkọ Yẹmí Lásìsì lórúkọ Báyọ̀ Babalọ́lá lórúkọ Jesse Michael Ìjàsán ni mò ń sọ fún yín pé ẹ má sọ ìrètí nù DJ Prime ń bẹ níbí o ó ní kí n sọ fún yín pé kẹ́ ẹ má sọ ìrètí nù ẹ ń bá sọ ìrètí nù ó sọ ògo ayé rẹ̀ nù
àwọn ohun méje tí ó ṣẹlẹ̀ sí ẹni bá sọ̀rọ̀ ìrètí nù rèé o. nǹkan méje tí ó ṣẹlẹ̀ sí ẹni bá sọ̀rọ̀ ìrètí nù. ẹni bá sọ ìrètí nù ó sọ ògo ayé rẹ̀ nù. ẹni bá sọ ìrètí nù ó para rẹ̀ kó tó kú. ẹni bá sọ ìrètí nù kò ní bá wọn tẹ́gbẹ́ bó ṣe lè wù kó ṣe làálàá tó. ẹni bá sọ ìrètí nù irú wọn kì í lọ́jọ́ ọ̀la rere. ẹni bá sọ ìrètí nù irú wọn kì í rí nǹkan rere kan nínú Násárẹ́tì wọn. ó di ẹlẹ́ẹ̀karùn-ún. ẹni bá sọ ìrètí nù irú wọn ní máa gbọ̀nà ìbùrú tó ti rò wípé òun ò ní lè ṣe bẹ́ẹ̀ òun ò ní lè là mọ́. ẹni bá sọ ìrètí nù ẹlẹ́ẹ̀keje rèé o. irú wọn ní máa lara ẹ̀dá yóò dàbí ẹni wípé ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ló mọ̀ ọ́ ṣe jù ú lọ. bẹ́ẹ̀ sì rèé àkókò tiẹ̀ náà ń bọ̀. má sọ ìrètí nù. mo rántí ìgbà kan táwa náà wà láwọn rédíò station kan nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀. àwọn kan ń bẹ wájú wa ńgbà náà lọ́hùn àwọn kan ń bẹ wájú wa ní ìsìn. Babátúndé ọmọ ẹ̀dẹ́ màgbámi gbóyè ńkọ́ iwájú wa ní wà. bàbá ọ̀gẹ̀gẹ̀ ṣe rántí ẹgbọ́ lánàá iwájú wa ní wà. Bòròdì ọmọ Olódùmarè iwájú wa ní wà. àwọn àgbààgbà ọ̀jẹ̀ nínú sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó ń bẹ níwájú wa wọ́n pọ̀ dáadáa. Pàtàó Sàhádù Pàtàó iwájú wa ni ó wà. àmọ́ síbẹ̀síbẹ̀ Ọlọ́run gbọ́ tiwa náà. ẹ jẹ́ máa gbé pè fún tàárọ̀ yìí. má gbàgbé ohun tó lọ́rùn ọba mi tó fi ṣe bẹ́ẹ̀ tó fi sí mi lọ́kàn. tọ́lọ́run ní kí n sọ fún ọ má sọ retí nù má sọ retí nù lọ́jọ́ ìdánwò. má gbàdúrà nígbà gbogbo bá tí o rò wípé kò gbẹ́ ẹ̀bẹ̀. Olúwa gbọ́n jẹ́ ènìyàn lọ. kò yẹ kí ènìyàn sọ retí nù o. nígbà tí èèyàn bá sì wà láyé Yorùbá ní bá òkú ìṣe òtán o. yín máa gbé pè láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ti wà lójú òpó òun mo dúpẹ́ o. ẹ̀yin tẹ́ ṣí ẹ̀ láàárọ̀ yìí Ọlátìmẹ́yìn Ebenezer Olúwaṣùsì ó ní pé kò yẹ kí ènìyàn sọ ìrètí nù níwọ̀n ìgbà tí ẹ̀dá bá ṣì wà láyé. bẹ́ẹ̀ ni sà nọ́mbà tẹ́ máa pèsè láàárọ̀ yìí rèé o. ẹ jẹ́ ń fún yín nọ́mbà kan nítorí àkókò wa 07047007701 tàbí kí n fún yín ní kejì ọjà yìí 07072766278 07072766278 tàbí kí ẹ pè 07047007701 07047007701. ojúmọ́ ayọ̀ ojúmọ́ ológo ta ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. hello. kí lẹ kó kọ yín sà. orúkọ mi ni ṣe fàjàgẹmọ láti ìlú Òsè Èkìtì. láti ìlú Òsè Èkìtì kí lẹ rí síta àárọ̀ yìí. Ọlọ́run ni o. ẹ kú ètò sà. Ọlọ́run ni o. ẹni ká má sọ̀rọ̀ ìdínú. bẹ́ẹ̀ ni o. ọ̀la wa dára. bẹ́ẹ̀ ni. orúkọ Jésù ọ̀la wa dára o. àmì àṣẹ Èdùmàrè ẹ má sọ̀rọ̀ ìdínú. ẹlòmíì tí ń bẹ̀ jẹ́ agbègbè yìí. hello. ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè é. ọ̀la mi ẹ káàárọ̀. ẹ káàárọ̀ láti bò. sọmi alọ́màjà láti Ṣàn Èkìtì. láti Ṣàn Èkìtì ó yá ní pápápá. ìrètí èèyàn bá ti nírètí nínú Ọlọ́run kò sí nǹkan ká dé bá láyé tá lè sọ̀rọ̀ sínú. bẹ́ẹ̀ ni ẹ ń bá ti nírètí nínú Ọlọ́run kò sí nǹkan tí ó dé bá láyé. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ọkọ yín àti ibi tí ẹ ti ń pè pápápá. olóyè tàbí láti ìlú Ìtajì. kí lẹ rí sí láàárọ̀ yìí. kò dá kéèyàn máa sọ̀rọ̀ ìdínú. torí tí ẹni bá sọ̀rọ̀ ìdínú irú wọn ò kì í láṣeyọrí kankan. bẹ́ẹ̀ ni ẹ ṣeun àdúpẹ́. hello. ẹ mọ̀ káàárọ̀. ní pápákọ̀ ọkọ yín àti ibi tí ẹ ti ń pè. láti Ayédùn. láti Ayédùn. kí lẹ rí sí. àánú àzẹ́sà bí ká má sọ̀rọ̀ ìdínú. ẹ má sọ̀rọ̀ ìdínú ẹ ṣeun àdúpẹ́ dúpẹ́ ẹ jẹ́ ń gbẹ̀yọ̀ kan yìí. hello. ọkọ yín àti ibi tí ẹ ti ń pè. ẹ mà kú ètò. Ọlọ́run ni.
Babátúndé Ayẹni Argentina láti ìdúró. ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ o. Ìrètí gan-an òun la bá wáyé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Bó ṣe ọmọ kókó lo bí wàá máa retí pé kọ́mọ yẹn ó dàgbà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Bó ṣe bẹ́ẹ̀ni ló gbẹ nǹkan sóko wàá máa retí pé kí nǹkan yẹn ó dàgbà kó jẹ ń bẹ̀. bẹ́ẹ̀ni Ṣé má bẹ́ẹ̀ni. fàkókò ṣòfò? Tí bá máa yànnà náà ó pọ̀ púpọ̀. ẹ ṣeun àdúpẹ́dúpẹ́. ẹ ló ẹnìkan tó kùn rèé. Hello, ẹ máa kàrọ̀. ẹ káàárọ̀ ó kọ yín àti ibi tẹ́ ti ń gbé. Dr. Olamide, ẹ ṣeun o. ẹ̀yin tọ́lọ́run tún lò láàárọ̀ ibi wòlíì. Ògo Ọlọ́run á dẹ̀ máa bú yọnu ayé. àmì àṣẹ Èdùmàrè. Honorable Olomẹ ló ń pè láti ìlú Ìlàṣà lẹ́kìtì. ní kìtì ẹ ṣeun Bẹ́ẹ̀ni àdúpẹ́dúpẹ́. èèyàn tí ó bá ti lọ sọ̀rọ̀ ìtinú, ó ti gbà pé kì í ṣe Ọlọ́run kọ́ ló dáhùn. ọ̀tàn ọba tán ẹ ṣeun àdúpẹ́dúpẹ́. a ní láǹfààní àti gbẹ́fẹ̀ mọ́ torí àkókò ti lọ. Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ mi àpọ́nbẹ́pọ̀ rẹ́pírẹ́sẹ̀ntà dókítà Ọlámídé AMC tó gba skiyaski yàgbáyaski entertaining refreshing and tantalizing. Lówùrọ̀ ológo tòní ẹ má sọ̀rọ̀ ìtinú gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣèpolówó ọjà tàbí tẹ́ fẹ́ pè mí fún ayẹyẹ tàbí ohunkóhun. nọ́mbà mi rèé 08034865342 fún MC fún orin fún alága jókòó àti fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣèpolówó ọjà lórí àwọn ètò wa gbogbo bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ yóò gbéra sọ ní ọ̀sán òní. nọ́mbà dókítà Ọlámídé rèé lẹ́yìn ètò 08034865342 títí ìgbà míì tá a tún máa ṣe bẹ́ẹ̀.